Happy Ramadan Kareem. Vimos TV wish you many more. Please like, comment and share in our YouTube. To subscribe to our channel, click Vimos TV. Happy Ramadan Kareem. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. أكرمكم الله. البركة ما يتني. لك الحمد يا ذا الجود والمجد والعلا تباركت تعطي ما تشاء وتمنع إلهي وخلاكي وصولي وموئلي إليك لدى الإعسار واليسر أفصع إلهي لئن جلت وجمت خطيئتي وعفوك عن ذنبي أجل وأوسع إلهي أجرني من عذابك إنني أسير ذليل خائف لك أخضع أسير ذليل خائف لك أخضع. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل على سيدنا محمد. آمين. وعلى آله وصحابه وسلم. آمين. الحمد لله رب العالمين. آمين. الرحمن الرحيم مالك يوم الدين. آمين. آمين. Baba wa gba eletu. أدام الله حياته. Ẹ̀yin ni gbogbo ayé máa wá jókòó tì ní àyè lọ́dọọdún. Bẹ́ẹ̀ni. Ọ̀sáfà tí wọ́n pè wáyé. Tí wọ́n ní kọ́ wá sí wáàsí. Àfáà yìí kò mẹ́jẹ rí bàbá. Allah. Ẹni a bá pè wáyé wáàsí kẹ́ pè fún. Okay. Ako. Iná mi dùn pẹ́ mi sì yanjú ẹ̀ lẹ́ẹ̀ka fáwa àfáà ńlá láti ń darí ètò. Wọ́n ní kí èsì páwọn ṣe mọ̀lúdí yà ń fi pawó. Okay. Àwọn fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Tí ń túmọ̀ sí pé ń tẹ bá pè wá bíi. Wàláhi wa rabbil Kaaba ẹ pè wá pé wá jẹun ni. Allah. Bẹ́ẹ̀ni. Àfáà Muhil Qulub. Kí là ń gbé bọ̀ tí ò sí lọ́dọ̀ yín? Kò sí. Bí wọ́n bá fọmọ kíyà rẹ̀ lókù. Bẹ́ẹ̀ni. Bàbá lọ́dọ̀ tèmi pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lójú tìyìn. Ọ̀rọ̀ Ọlọ́run ní ń ṣẹ. Ọ̀rọ̀jú tí wọ́n bá ti rọ́jú ṣe dáadáa fọmọ lọ́mọ. Inna Allaha la yudi'u ajral muhsinin. Bàbá ń jọ tẹ̀ ń ṣe àmọ́. Ẹ̀wọ̀n sinjọ́ náà ẹ̀rí táǹkì o. Bámbá tẹ̀ fẹ́ ṣe ẹ̀ fún wọn lésì. Táwọn àtẹ̀yìn náà gbà fún máa fún yàn. Kérésì ọ̀hún innama nut'imukum liwajhi Allah la nuridu minkum jazaa wala shukura. Èsì tẹ́ ẹ bá táwọn yẹn ń fún àwọn àgbàlagbà ń fún wọn lẹ́yìn náà ń fún yàn. Ọba tí wọ́n kí mo rí mo sì tẹ́wọ́ gbà ọjọ́ tèmi. Ara pẹ́ tẹ́sítì rẹ̀ ń bẹ̀ lélẹ́yìí. Ọba tó sọ bẹ́ẹ̀ fún yín bàbá alábìyàn Ọlọ́run sí. Bàbá àgbà kò béèrè. Bàbá ti jẹ́ erin ni mo bá dáadáa. Mo sì rúpọ̀ mọ́ wọn dáadáa. Mo fara yíyan púpọ̀. Masha Allah. Ìbẹ̀lẹ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún la bàbá náà ti fún wá sí lílẹ̀ wẹ́yà bẹ̀rẹ̀ wá sí. Bí ètí gbàgbé tó àti bàbá wa Abdulrahman jẹ́ tèmi ọ̀dára.
rahimahumullah. bàbá wa bìkẹ́rì màlìkálí àgbà ní December 15 1978 tí mo ti bẹ̀rẹ̀ wáàsí. bàbá wọn a máa wá ṣàdúrà kan fẹ́ ni wọ́n bá fẹ́ràn púpọ̀ wọn láàrin parí wa àtọ́lọ́wọ̀n ní tàṣe. Allahu akbar. ẹni tí tó máa wíbẹ̀ fún gbà tí ì rí wọn mọ́ tí wọ́n kú tí ì rí wọn mọ́ bàbá ìmọ̀ bá gbàdé kò tutù ní tó máa wí. Allahu akbar. àárín ìwà àtọ́lọ́wọ̀n ní tàṣe. mo wá bí kọ̀pá kòkè kò béèrè ńjọ́ kan pé yéé ṣe ẹ ládùúgbò méjì tẹ máa ṣe tẹ bá fẹ́ràn láyé àfààní wa àtọ́lọ́wọ̀n ní tàṣe. Allah. kí ni ní kọ́ni kọ́ máa yà kí má lọ. mi dioka. dioka rẹ láyé. bí n bá ti fẹ́ béèrè bùsùn bí wọ́n ti lé lé mi tó kùn ní lọ. ẹ ṣe wá lọ ńgbà tẹ ní tẹ fẹ́ rí bẹ́ẹ̀. yes of course. mo wá takú yìí lọ ọlọ́ni mo ní bá yín fàṣẹ má fàṣẹ má lọ. mo bá wá rí i pé yín lọ wọn wá kí n wọlé wọn bá kẹ Usman ó ní alibarika púpọ̀ ọ mọ túmọ̀ rẹ̀ má ní wọn mọ́ wọn wá ní ẹni tó o bá fẹ́ràn tó o bá dénú rẹ̀ pọ̀ fẹ́ràn ẹ mọ ṣàdúrà yìí fún. Allah. bàbá àríyàn àtọ́lọ́hún ọlọ́hún níjọ́ tàṣe mo wá ní kí ni ìtumọ̀ rẹ̀ ẹ máa wọlé sa ẹ máa wọlé. ahlan bikum. bẹ́ẹ̀ ti yọ lọ́ọ̀kan ni bàbá ti ń kí n pè máa wọlé. ẹ máa wọlé. alẹ́ wa sahlan. wa marhaban. àfọ muhyil qulub. adiyama Allah fún ayatò. ọkùnrin yìí kí ló gbókọ̀ ní lẹ́ẹ̀kan. Májàlá. gbogbo báyìí barika yóò pọ̀ sí. àmín àmín. gbogbo èèyàn lọ́tọ́jú. bẹ́ẹ̀ni. tani sàròyé. gbogbo èèyàn lọ́tọ́jú. Masha Allah. tani Májàlá. Májàlá. Májàlá òrojọ́. baba mo wá ní baba ẹ̀dá kàbí kẹ́ sọ túmọ̀ rẹ̀. baba gbogbo ntí ọba yín láyìí dá tẹ wàá náà tí ànágbé ọlọ́ọ̀dúnrún rẹ ti bá rí àti inú tíra tó wà. tẹ́tùn ojú èlò tíra tó wà Allah. ẹ ní sàgbákò rẹ̀ láyéláyé. Àmín. ẹ má bínú pé àwọn èèyàn sàmì dáadáa wọ́n bí sì ni o. Àmínà. àárín pẹ̀lú ọlọ́ọ̀lọ́ọ̀ dákun má jọ ọ́ tà sí. àmín. kì í wá sẹ́yìn nìkan bàbá àti gbogbo ẹni tó bá sàmílẹ̀ mẹ́ta tí bá gbọ́ níhìn. Àmín. Àmínà. Àmín ya Allah. bá mi tó jòkó tì í mo kí yín akí baba. gbogbo ẹ̀yin àgbàlagbà ni mo kí. àfàwà Shehu Ahmad babalámúnigun mo kí yín púpọ̀. akí yín gan. mo ń sọ fún àfàwà aláàánú ayé kínú. bàbá kẹ́lẹ́ mú wákò tó lọ lọ. bàbá mu wa ní ẹja gbà ìbádùn alẹ́ ṣe. ẹja gbà. ìyẹn gbowó àdúrà wọ́n ni. mọ̀ bí kálá àti gbowó. kò síbi kan tá a ti lè gbà náà kí wọ́n ní wá ṣe yàn ẹ̀bẹ̀ tí ní kèsè wá sí. bẹ́ẹ̀ni ká gbowó ká máa lọlé. owó ká máa lọlé. all right. Ah, mo bá rí ọmọ kan lọ́ba kúnlẹ̀ tì mí wọ́n ní bàbá alámúnigun ní kí n gbà kádùnà báyìí kí n má fi kí n ní kẹsọ́ di fi ní nísìnyí ṣé yà yín náà níyìn náà. ó ti wá wọlé. wàláhi wọ̀rọ̀ bẹ̀lẹ̀ káàbà nígbà tí ń wo mẹ́sẹ̀gì mi báyìí náà. wàláhi bàbá 50,000 naira ni mo rí. ṣé nísìnyí àbí lónìí nísìnyí. bàbá ti rí àláàtì àbí ẹ rí àláàtì lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni ok yes. ọlọ́run ó di báwa náà ń bò mí. àmín àmín. ẹ rí àláàtì. bẹ́ẹ̀ni fóònù gbọ́n. kọ́dà wàláhi wọ̀rọ̀ bẹ̀lẹ̀ káàbà. ẹ̀yin náà la wọ ọlọ́run ó di tiwa náà ń bò mí. àmín. Khamsun ti wọlé. bọ́lá bá sì ran wọn sí wa náà ní àníkọ́. àfa àtọ ga àrànṣẹ́ ọlọ́run ọba yín. lọ́ọ́ mojú lọ́ọ́ mara. mo ti mọ pé méjèèjì náà mọ̀ mọ́. ooo mala ni. ebi sànú sẹ́wù lẹ́yìn náà Yorùbá kan jẹ́ sànú ni. bọ́lá ń bá ran wọn sí wa àwa náà ra láti. bàbá alámúnigun Shehu Ahmad mo wá jí gbọ́mbẹ́ mojokòhùn náà náà. wọ́n ní bọ́lọ̀ ti dànù kìí sábà lòdì àmẹ́yìí tí bàbá alámúnigun báyìí lọ àmì ni. ibi ọ̀rọ̀ sọ̀mù àdúgbò lọ́dọ̀ Ọlọ́run ó ti rọ̀ sọ̀mù sọ́dọ̀ yín báyìí. wàá tó sì tọ̀dọ̀ yín bẹ́ẹ̀ alhamdulilayi. àfibí tẹ́ ẹ̀ ti ń bọ̀ níhìn tẹ́ fi wá jásá múnigun lọ́hùn Allah. tẹ́tọ́ wá tamúnigun bọ́ sí yẹn padà wọ́n ti lé bọ́ọ̀lé náà ni. tamúnigun àwa kò lára yín mọ́ láyé láyé alhamdulilayi. àfibí ọlọ́hùn ẹ̀ ti ń jẹ́ yìí tó fi mọ̀ yín lẹ́yìn àti yóò kú ni àti yóò sọnù ní má jẹ́ kàn bá yín mi ní méjèèjì. àmín. àmín. má jẹ́ àmín. nǹkan náà kú
má sì jọ sọnù. àmín má jọ dìran kò sí mọ́ lára yín. àmín ìṣe yìí nìkan o àti ìtọ́ bàbá yín sáámi tá a bá gbọ́. Amina. àmín Amin. àmín ya Allah. àfa tó kó gbogbo wa ta bàbá yẹn dákun àdúrà kẹ́mi tí mo bá lẹ́nu yín gbà tí n bẹ́ ń kéke. bó lẹ bá. bàbá sẹ́yìn sáà dáhùn sí. irú àdúrà wo ni. ọlọ́run má fọmọ kó wa ta. kí wàá ló kó wa ta bàbá kí ló kó yín ta ní. ọbọ ọmọ náà ni a yàn rí ẹ ní má fọmọ kó wa ta ní ti ìbànújẹ́ o a yàn rí ẹ ní ìdùnnú lè yí nísìn. Bẹ́ẹ̀ni. májàlá má da nǹkan lẹ. ṣé o àfọwọ́ muhil kulub. ó sì mú nǹkan kù tó ní wàá gbà. la ilaha illallah allahu akbar. bàbá àṣẹyìn kọ́ ẹ̀yin kọ́ bàbá àti bàbá tọ́lọ́hún dúpẹ́ fún mi. bàbá ni bàbá ló lọ pẹ́. àyà kan bẹ tí mà tuma rẹ̀ mọ̀mọ́ lónìí. ma yaf'alu Allahu bi azabikum in shakartum wa amantum wa kana Allahu shakiran alima. wọ́n wá kàn yé mi lẹ́nu ni ọlọ́run sì ní sọ̀rọ̀ ló kó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni obìnrin jẹ́ sákìrà àti oníjà ni mọ́. kọjọ́ 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 bẹ́ẹ̀ nù. torí kọ́ fẹ́ dúpẹ́ lè olùkọ́ sọ̀rọ̀ fẹ́ dúpẹ́ bẹ́ẹ̀. ọwọ́ sọ̀rọ̀ ló kó bẹ́ẹ̀. àti tuma rẹ̀ ní. àfáà bọ́lá tí wàá fẹ́ yín dúpẹ́ fún àgbàlagbà gbogbo tẹ̀yìn náà bá bí ọlọ́mọṣà fi wọ́n dúpẹ́ fẹ́ yín. amina Àmín. ẹ jẹ́ dùnú fún bàbá ẹ níbí bànújẹ́ ọmọ. Amina. ẹ bá ń sábẹ́ fún àfáà sọmọ yìí kúlóòbè. àmín la hawla wala quwwata. Illa billah. ila aliyyil azim. bàbá wa Lájí Àgbà wọ́n ti dọ́dọ̀. Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá Lágé igi wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀. Wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀. bàbá Àgbàlagbàjì wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá Àgbárígìdómà bàbá Nsàkámà àfa àgbà Tájùlẹ̀ Àdábì àfa àgbà Tájùlẹ̀ Mùmínì àfa àgbà Tájùlẹ̀ Àrífínà àfa àgbà Tájùlẹ̀ Mùntàkínà bàbá wa àgbà Olúkádé bàbá wa àgbà Lápọ̀ Kájí bàbá wa àgbà Lámúnígun bàbá wa àgbà Ọlọ́rẹ̀ bàbá wa àgbà Lárárọ̀ bàbá wa àgbà Kéwúyẹmí lórílẹ̀ Ọláwùmí lórílẹ̀ bàbá wa Ṣògùlólù bàbá wa Oníyangi bàbá wa Kílápá bàbá wa Àmbẹ̀ àfa gbàǹbà díòrí àfọwọ́kẹ́ pàkátà bàbá wa Gbàlábí Àlàbí Ònkìjìpá bàbá lè gèrè bàbá wa Tàrágbá àfa àwo àfa Sàláàtì Kátìbí àti Kútìbí bàbá wa Aláàyá bàbá ní Olóògbìn bàbá ní Arúgbó bàbá wa Ẹlẹ́hà bàbá wa Àgbàníbání bàbá Àgbàlálóore àfọ Olúkodó bàbá Àgbàlódé bàbá Àta àfa Bàsárù Àdáńgbá Alábìdún Kélélè àfa Àtẹ́rẹ́ àfa Àdìayọ̀rẹ́ bàbá Tákùtì àfa Wọlé Ọlá bàbá Lásùnára jẹ́tẹ̀ mi ọ́ dára kò kéwù kò béèrè Sùfìyánù Sòrí bàbá ní Alásà bàbá ní Aláta bàbá ní Ọlọ́rọ̀ bàbá wa Ọlọ́dán bàbá wa Àgbàlá Kalambi àfa Àlìmáyàkí bàbá wa Àgbàlá Sùnára bàbá wọn wà sí àgbáyé bàbá wa Àgbàlẹ̀ Agínà bàbá wa Àgbà Olúkádé bàbá wa Àgbà Akéyẹdé bàbá wa Àgbà Àlìmáyàkí Rahimahumullah. bàbá wa Àgbà ní Sàlẹ̀ Kòtò Sàlẹ̀ Jẹ̀rà Sàlẹ̀ Àkànní Sàlẹ̀ Àṣà Sàlẹ̀ Kókó Sàlẹ̀ Gbóníyàn bàbá wa Àgbà Gbódòfù Sọ́tàfù Màlẹ́fù Kútìjìfù Nuwankófù Yèrèfù bàbá wa Àgbà Mẹ̀mọ́sà àfa àgbà kuburi karatu rofogo karatu ìmáàmù àdínì gbogbo wọn pátá wọn ti dọ́dọ̀ rẹ̀. Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. alijanna ni ó fi wọn Ni ó fi wọ́n sí. Sàtíà dákun máa bá sẹ́wọ̀n jẹ́. ọ̀kan la jẹ́ nínú iṣẹ́ wọn fàálù lima yuridu ìtọ́báwọ̀lú àlàláwọ̀ ọ̀sẹ̀ ìtọ́báwọ̀lú àmì àdẹ̀dá nínú bọ́síwọ̀lú àmì àbẹ̀dánú jẹ́ lóníjàlá àlìwálì kìrámì àlìwùlámà wùlámọ́gbẹ́dẹ́lẹ̀ wàhálà sí wàhálà gbàdá. Oore lẹ́san ìkà náà lẹ́san. ìkà lẹ́san oore náà lẹ́san. ẹni tí ń ṣe kà kó fi gbà sílẹ̀. ẹni ṣe èrè kó fi àṣẹ lọ. ẹ̀san ké àṣẹ lórí ọmọ. owó dára ìwà náà dára. ìwà dára owó náà dára. ẹni bá ní owó tí ó sì ní wá. Bàbá ẹ̀ẹ́dì bàbá lẹ́dá ẹni bá ní ìwà tí ó sì lówó. Ó múra sí ìwà kó bí a ṣe lọ gbogbo ẹ̀ bóyá ara láyé ọmọ. Ìfàyè kì í sọ̀yé ògùn. Ọmọ dàmà ló sọ̀yé dògùn. Ọlọ́run kẹ́ gbogbo àwọn àlùfáà tí wọ́n
tàbí àdàkú máa gbà yín lọ́wọ́ wa. olú aláwọ̀ nìkan àwọn àbá ni wọ́n ní ọ̀tún kẹ́ ọ̀tún gẹ̀ ọ̀tún yọ́nú ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run ìfàyàbalẹ̀ ọlọ́run ẹ̀yin afẹ́ ìfọkànbalẹ̀ kẹsàn-án dùnú ìmọ̀láwọn odò tẹ̀yìn ò ní bàjẹ́ ọlọ́fẹ́ kún fáwọn afá bẹ́ẹ̀ àbá kìtọ́ bá dá tinú sí ní bàjẹ́ wọn jẹ́ ọlọ́run. bismillahir rahmanir rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahadun. kí wọ́n tó jìnnà wọ́n ti bá wa náà lówó àpò wa ti gbọ̀n. ó ti gbọ́n o. wọ́n ti débẹ̀ o. àpò ti gbọ̀n àpò ti gbọ̀n. àbá àgbẹ̀sìn ga Allahu akbar Ọlọ́run san ilé sí dáadáa. Allahumma àmín. ọtí náà ní dàrú. àmín. bàbá wa sẹ́wìlì kòló sọ̀ílà àròbíyùn naam. man huwa dhakiyyun. ajakumullah. wọ́n bi Lárúbáwá kẹlẹ́ rè. ok. talẹ̀ ni ọgbọ́n. ta ló gbọ́n. wọ́n ti talẹ̀ rí ẹ̀ pé. ta ló ní ìlàkàyè. talẹ̀ gbà pé rí ẹ̀ pé. naam. ìṣe mo fẹ́ kà yìí àdìyà rẹ̀ lómi jọra yìí lọ. Allah. man huwa dhakiyyun. talẹ̀ ni ọgbọ́n tó ní ìlàkàyè. talẹ̀ ń tẹ́rí ẹ̀ pé. torí ẹ̀ fapò. faqala. Lárúbáwá dáhùn. huwa li fatun li mutagafilu. huwa li fatinun mutagafil. àmín àmín. lẹ́ni ọgbọ́n bèrèbèrè. àfa. baba. a máa ń ṣe bí ìgbà tó gọ̀. bí ìgbà tí o dá nǹkan mọ̀ bí ìgbà tí o já kankan o kàn ń ṣe tiẹ̀. alẹ́dí yàrá lé àkàtọ̀ à wàlá yàrá ha. tó fi jẹ́yàn náà nù. alẹ́dí yàrá àkàtọ̀ à wàlá yàrá. wàlá yàrá ha. wàlá yàrá ha. àfa àbáni ma wọlé. Albani. ahlan bikum. ẹni rí ẹ pé nù. ẹni rí ẹ pé nù. lẹ́ni tó ní mistakes àwọn èèyàn. tó dẹ̀ bójú fo tọ́pọ̀. ọjọ́ ìkájú. ọ gbójú mbẹ. ó gbójú kú òun bẹ ó gbójú gbalẹ̀ sábójú. àbá ṣe wọlé kolo. wọ́n dàn yín lóhùn. níbi social media bá yín jẹ́ lónìí social media. social media ayé rẹ ti bàjẹ́ gan. o ṣeun jàre àfa àbáni. àwa gbúrò ẹ̀yìn bẹ̀. ẹ sí ń bẹ bàbá. kẹ́ ẹ máa wá kọ èsì ọ̀rọ̀. alladhi yara li akhata'a wala yaraha. wàlá yàrá ha. ẹni rí ẹ pé nù. wa yara hasidahu wala yahtammu. wa yara hasidahu wala yahtammu. ẹ mọ àwọn tí máa ń pẹ́ gan yìí. ẹ mọ àwọn tí ń kéta yìí. ẹ mọ àwọn tí ọkà yín kún kankan. wala yahtammu. ẹ wá kà wọ́n sí. ẹ ẹ̀dẹ̀ ká tí wọ́n sí ẹ̀ka ń kájà ń gbó. wa yara aduwwahu. ẹ dáwọn ọ̀tá yín mọ̀. àfa yìí wala yaltafitu. wala yaltafitu. ẹ kọ bí ara sí yẹn. ẹ rí wọn lọ́ta bọ̀tẹ́ ẹ̀ka wọn pé yàn. ẹ mọ àwọn tí ń tàka. ẹ mọ àwọn tí ń péjọ níná. ẹ mọ àwọn tí ń jẹ tí ń mu tuntun kó kubi tó gbégbá. ẹ wá kọ bí ara sí wọn. ẹ wá ń bá tiyín lọ. ẹ sáà ń ṣe tiyín lọ tiyín ni. wa yara al-fitnata wala yanzur. Allahu akbar. bẹ́ẹ̀ baba. kẹ́sẹ̀ pé iná ọmọ tẹ́ ń pè fìtínà. ẹ mọ̀ tẹ́lẹ̀ fi da yẹ́rù. tani ò lè jà tani ò láṣìírí ńlẹ̀. ẹ mọ̀ tẹ́lẹ̀ fi da wàhálà lẹ̀. kí ló di ìṣáájú mélòó wọ́n bẹ̀ ẹ̀ ná. ẹ bá fẹ́ kí gbogbo ayé sísọ rẹ̀ yín nísìnyí ẹ máa kíní gbọ́dọ̀ nǹkan tẹ́lẹ̀ social media tí ká ní kọ́ ọmọ bu yín ká nísìnyí. bẹ́ẹ̀ ni náà yes of course. tẹ́kùn ti bẹ̀ ní kíní sí dáadáa but. wala yanzur. ẹ̀yin ò tiẹ̀ wo bẹ́ẹ̀ tí ẹ kàn bá ti yín lọ náà ni. ẹ sàn bá ti yín lọ. ẹni rí ẹ pé nù. ẹni rí ẹ pé mubta'idan anil qili wa qali. Allah. mubta'idan anil qili wa qali. Allah. ẹni rí ẹ pé nù yóò jìnnà sí wọn ní. wọ́n pé wọ́n sọ pé wọ́n láwọn rí. wọ́n wí pé wọ́n ní pé wọ́n sọ pé wọ́n láwọn rí pé. pé ìwé rí kíni àwọn eré nǹkan rí láyé tí wọ́n ní. mubta'idan anil qili wa qali. akramakumullah. ẹni rí ẹ pé nù. ẹni rí ẹ pé wọ̀yẹ̀bìtù fọ̀yẹ̀bìtù
faqalbuhu nakiyyun wa nafsuhu radiya. ẹni rí ẹ pé fayabitu yóò máa sùn lálẹ́. faqalbuhu nakiyyun lẹ́nu tọ́ka rẹ̀ mọ́ tí ọ̀ ládìí ọ̀kẹ́ kankan lágbà kò sẹ́mi. wa nafsuhu radiya ẹ̀mí ẹ̀ kílíà. ní ogún ọdún sínú ẹ̀. ẹ̀mí rẹ̀ kílíà. baba ṣe olùkọ́lọ́. Abidullah. bẹ́ẹ̀ bá ti wá fọ́ọ̀lù síbi tá a wíwù tọ́ba ti bọ́ sáwùjọ àwọn tẹ́lẹ̀ yẹn pé wù. ìwé ni bẹ́ẹ̀ fọlá ta'abun wala fikirun wala kadarun wala hammu. Allah. gift ta burú ẹni bẹ́ẹ̀ abayé tẹ̀ fi ń yá yìí sí. tẹ́mi fine. o gba àgbákòtà yìí kúsẹ́ mi lónìí kò sí lọ́kàn tí wala ta'abun irú ẹni bẹ́ẹ̀ tọ́ba ti fọ́ọ̀lù síbẹ̀ nínú àwọn tẹ́lẹ̀ wọn pé kò ní dààmú kò ní rí wàhálà kankan wala fikirun kò ní kóró ní kẹsẹ́ mi wàlá kádàrú báyìí yẹn bá dàrú tí ò ní dàrú. Allahu akbar. La ilaha illallah. ní lọrin àkọ́kọ́ mòlúdi tí kò rí ni tẹ́pẹ́ pa owó wọlé ẹ̀ná sì tà ní. tí mo ṣe mòlúdi lọ́la ètí mo fẹ́ gbà ni mo pè yàn sí èmi. Bami. ọlọ́mọ jẹ pé tí mòlúdi tí mo náwó síta. kí ni mo ní ebi ọ̀pá ṣé gèsè ńlá mọ́dẹ́ wò. Jẹ́ gẹ́gẹ́. afawa ṣé olùkọ́lọ́ wàlá kádàrú nígbà tí ń dàrú tó yìí náà tọ̀dọ̀ tí yóò dàrú. Kai. wàlá hàmù wàá sí ìbànújẹ́ kankan. àṣentọ́jà ẹ̀rí pọ̀ tọ́jà ẹ̀rọ àwọn nǹkan náà gbànú. Allah. ẹ wàá sọ̀kalẹ̀ sọ́dọ̀ àwọn pòfẹ́sọ̀ kan. Naam. afa àjẹjẹ kí ló wí. Tagarrabu anil awtani fi talabil ula. kọ̀sá yìí fún yín mọ́. ọjọ́ tí. Wa qad yurja lijurihi sayfi burihun wala burihun lima jaraha lisanu. abáwọ̀ sẹ́wọ̀n ni kùlùmí bó ilé búlọ́ọ̀kù gbogbo ilé àwọn àgbákò tí mo rẹ́nu yẹn ń jọ kò rẹ́nu yẹn mọ́ nísì. Wa qad yurja. mo kí kú oríire mo kẹ́ bàbá yín kú oríire. Wa qad yurja. bàbá ǹjẹ́ tí ń bá ayé táyì tí ń lo ayé yín bọ̀ ẹ̀ ṣàgbákò láyé nìkan rí. Kai. àwọn ọmọ yín náà wá sí ẹ wá dalá ń kó àìsàgbákò rí níran wa ọlọ́wọ́ wọlé pé níran wa wọ̀ ṣàgbákò rí ẹ̀yìn ẹ̀yìn tó fi ṣe báàrí fún yín. Wa qad yurja. kò sẹ́ńtọ́ náà fún fàárí gbé tìmọ́ náà ní ọmọ bẹ́ẹ̀ni. ọmọ wọn kan fàárí lérè ọ̀kadà lónìí. bẹ́ẹ̀ni inú káwọn yìí o. babalaba àwọn tọkọ pilẹ̀ ọ̀kadà lè tí ọ̀kadà yìí wọ́n tó fi bẹ̀ lọ́hùn. La ilaha illallah. wọn lọ́sà wọlé alájísà kó oko ńlọ́kọ̀ bẹ̀rẹ̀ ọ̀kadà lè tí ọ̀kadà dùn ní. Wa qad yurja. agboolé ẹlòmíì aṣọ òfin wé bẹ̀ lọ́hùn bàbá tọkọ wọn sọ lè tí ọ̀tá dùn ní wọ́n sì bọ́lá rẹ̀ bẹ̀ lọ́hùn. Wa qad yurja. fáàrí tiwọn náà nù afá yìí Baba. àmọ́ lọ́dọ̀ tí ẹ tó fi ṣe fáàrí pé lè tiwa àṣàgbàkùnrin rẹ̀ nìkan kan rí alhamdulilah. ẹnu ti kó báwọn yẹn lọ gbà. lóríṣiríṣi. fọkọ́dí yóò rí já. Wa qad yurja. bẹ́ẹ̀ni Lijurihi sayfi burihun. afa yìí bí daba sáyẹ lẹ́sà bọ́ sáyẹ lára àbọ̀ kọlà sí yàrá Sayfi burihun yóò padà parẹ́. wala burihun ha lima jaraha lisanu. afa yìí baba ṣùgbọ́n ní ẹnu bá kó àgbákò bá kò ní tẹnu bá rí bọ́ bá bẹ́ẹ̀ lẹ́sẹ̀. egbowó sàn. bẹ́ẹ̀ni lọ́ba sáyẹ kò ní sàn kéé sàn yóò gbé gbòǹdàlì kíá mọ̀. bí àdá lọ́ba sáyẹ yóò padà sàn. wọ́n lè wọ́n bá fògùn sí yóò sàn. afa wa yìí. Jirahatu zinani lahati amun. Jirahatu zinani mo gbọ́. lahati amun. Wala yalitamu ma jaraha lisanu. kọ́lá hakimun Kíni ìkànnà professor lórí ibi tẹ́ ẹ lá ń lọ. ó ní látàtìkì bí mo wá dàtí ahadin. látàtìkì bí mo wá dàtí ahadin. Ahadin akramakum al-karim. má gbára lẹ́nu kankan. má gbára léèyàn. má gbára lẹ́nìkan.
nínú ẹbí wa ni ọmọlé wa ni fámìlì wa ni ìran wa ni má gba ẹlẹ́nìkan o hátà tààrọ mawqifahu minka hátà tààrọ mawqifahu minka. ọlọ́pàá tó bá di ẹ tàyè mo fi kọ́ ọwọ́ bẹ́ẹ̀ nu hátà tààrọ mawqifahu minka àfikọ́ ọmọ ipò wo ló dúró fún níbo ló dúró sí lára rẹ níbo ló dúró sí fún ọ. njọ́ tó nídìí èèyàn níbo ló ń dúró sí. la tathiki bima la ta'rifuhu biman la ta'rifuhu biman la ta'rifuhu ẹ̀ńtẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀ má gbára lé. bàbá mú ilé kùlù yìí sọ wá sí fún yín o tọ́lá ìgẹ̀lú wá sí. ẹ̀ńtẹ́ ẹ̀ bá mọ̀ wọ́n gbára lé hatta ta'rifahu títí tẹ́ fi dá mọ̀. gbogbo àlàfà ẹnìkan nígbà máa kíkọ́ ọmọ bu yìí àfikọ́ ọmọ yìí gbogbo àwọn táyìn yẹn má ti gbára lé a. ẹ lọ mọ tani wá sí yìí ẹ dá wa mọ tani wá sí yìí. wala tathik biman ta'rifuhu ẹnì bá tó ọmọ nù wa ẹ má ti gbára lé hatta tujarribahu. Allahu Akbar. ẹ sami wa wò ne kẹ tó gbára lé a. Yes. gbogbo inú ẹ ti ń gbá máa kì í mo ti ń pé mú ìrìkùlù bì èèyàn ni èyí gbá ni àwo ni ẹ má ti gbára lé a o. àwọn kan lẹ́yìn àfa tẹ̀ mú tẹ̀sùbà lọ́wọ́ ní kọ̀rọ̀ tá a mọ ọ̀nà tọ́lọ̀ ń gbà dá yín lóhùn tẹ́sí mú nǹkan mímọ́ láyìí dá tọ́lọ̀ wọn sàrò yìí tẹ́yìn ọ̀làgbàjà bíi tíya irú bẹ́ẹ̀ làwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ ń mọ̀ lásìkò tẹ́ mọ̀ wá tẹ́sí gbọ̀nà gbàkórì ẹgbẹ̀rún lé nìkan rí ẹni ọlọ́pàá wáyé níwájú yìí òun náà wá ọba àníwá ni àwọn afa kan nù. àwọn afẹ́ ẹlẹ́ẹ̀kejì káwọn gbọ́ máa kì mú kásá gbajà ń tíya wọ́n jama náà wọ́n jama bí ó ti jásù àwọn ọmọ àwọn káàkiri kásì mọ́ máa kì lọ́ọ́ ká má sọ ilé bọ̀rọ̀ pàfẹ́ ọba jásù ẹ má wọ àwọn àbáyé yẹ sànù wa tí a nù ìrì máa kì làwọn ti di bára tí a. international bára ni Bára tó dáa. bára tí tó ń bóyá. Yes, of course. gba ẹ má jà lọ báyìí àkọ́rà bó ṣe kékeré bá Ẹmu wa. ẹmu wa ẹ tiẹ̀ ní tìjà béèrè tẹ́lómi ó ti máa kó wa. tí a nù. wọ́n bó ṣe rí náà nù. àwa kejì mi àwọn ẹlẹ́kẹta ajá làwọn bẹ́ẹ̀ bá wọ sọ̀tọ̀ da wọ́n fẹ́ fà yà. tí wọn ní ọ̀dà. bẹ́ẹ̀ bá ní bíbí rẹ wọ́n fẹ́ bá bíbí rẹ ọ̀hún jẹ́ mọ́ yàrá. àwọn ajá. mo ní tí ro. bolo ti rówó. ẹbí. àwọn fẹ́ máa pọ́lọ̀ ní sànú yìí. wọn ò fẹ́ mọ̀ o wọ́n wádìí ẹ̀ níṣá. wọ́n fẹ́ lè máa sọ àwọn bàbá tó bí yín gẹ lẹ́yìn ó lè gbásíkì ọmọ wa fọmọ tiẹ̀. La ilaha illallah. ó gbásíkì ọmọ wa fọmọ tiẹ̀ ní. àfàwọn muhil kulu. wọ́n dá yín lóhùn. ẹ gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni tí ọmọ bókèlè yìí ti ń pọ́n bá sọ yín ti pẹ́ ń pààrọ̀ aṣọ ti méjì mẹ́ta wọ́n sọ̀rọ̀ o. yọpọ̀ òun wá ní. Wàkọ́lù. Imam Safi lọkọrin yìí o. Wàkọ́lù fúlẹ́nu. lágbájá. Fílwàrà lákàṣàtìmùn. ń bolẹ̀ wà fá etí mélòó lágbájá ń bu yín káàkiri ni. Fílwàrà lákàṣàtìmùn. kò sí wàásù kan tó lé ní àwọn afa kẹ́ńbẹ́ wọ́n ti tẹ́ ń bí ntí wọ́n sọ káàkiri nù. وأنت لو دون الخلائق تمدح lẹ́yìn sì gbá máìkì mú kò sí ẹ fẹ́ lè pe lánàá bí ọlọ́run ẹ mọ̀ yín ni. فقلت ذروه. Imam Safi wa ni mo fún àwọn bẹ́ẹ̀ léṣe pé ẹ fi ilẹ̀. فقلت ذروه. bàbá gbé ọba yín pẹ́ nìkan ń bu yín ẹ sọ fún ẹ ká fi ilẹ̀. ذروه ẹ fi ilẹ̀. ما به واتباعه. ọ̀rọ̀ méjì nù fa má bì yí wọ́n ti bá yìí. ما به واتباعه. Daruhu má bì yí wọ́n ti bá yìí. ẹ fi ilẹ̀ àti ti ń bẹ láre tí wọ́n fi kàn án tí wọ́n fi kàn án ti ń bẹ láre ẹ fi ilẹ̀ pẹ̀lú ẹ. فكل إناء. Naam. wọ́n kí tẹ̀sí rí mi. Ọlọ́run jẹ́ rí pẹ́sà. sọ ń gbọ́ fàtẹ́rìkù má bì yí Saruhu má bì yí ẹ fi ilẹ̀ pẹ̀lú tí wọ́n fi kàn án ti ń bẹ láre tí ń rù káwọn. wọ́n ti bá yìí sọ ń gbọ́ àti nature rẹ̀ àdámẹ́ni ó sì jogún ẹ̀ lára àwọn tó bí òun náà ni. Káyì. báwọn tó bí òun náà ti bá ti yẹn jẹ́ nù. sọ ń gbọ́. Bàbá. فكل إناء بالذي فيه ينضح. gbogbo kòkò tẹ́lẹ̀ tí ọlọ́mọdé ti ma
aró ọmọlé òjò kọ́ yìí ò ní tánú ayé láíláí àmín yọba yóò tó yóò tó máa dà fún ọ sí ni ẹ bá ń sábẹ́ fún aró ọmọlé òjò. àmín fakulu inahin. gbogbo kòkò tẹ́rí kí ẹ ntí àwọn kò àmú ńlá tí màá fẹ́ tí ìlọ́mọ rí o. bílẹ̀dì fi ìyàndọ̀. gbogbo ntẹ́ ẹ bá pọn sí ilẹ̀ tó bá pọ̀ náà ni màá bì lára rẹ̀ ọ̀ gbógi ilẹ̀ bá sẹ̀rẹ̀ rí yọmọ sẹ́rẹ̀ rẹ̀ gbẹ́gbẹ́ ntí máa bẹ̀ lára ká kúnlẹ̀ náà mọ̀ bẹ̀lẹ̀ yọmọ tó kálukú ta. ìdálikálíbùlá yòòdìkà. bàbá wa sẹ́wọ̀lì kò lóbi tó bá ṣe pé ajá láyò òdìkà. tí ọba ti kó nira báyìí. ìdánábà ìhì. Ìmámù Sáfì ló wí o ìdálikálíbù sẹ́ńgbọ́ ajá láyò òdìkà ìdánàbà ìhì ìdánàbà ìhì láyò òdìkà ńgbà tájà bá ń gbó tí ọba ti pé ẹ mọ́ sùn tí ọba ti kó nira báyìí. fàdárìù. ẹ̀fàjà ilé baba yín lẹ̀ kọ́ máa gbó. fàdárìù. ẹ̀fàjà àdúgbò yín lẹ̀ kọ́ máa gbó. fàdárìù. ẹ̀fàjà àlùwà yín lẹ̀ kọ́ máa gbó. fàdárìù. ẹjọ́ wọn máa gbó. ilà yaumil qiyamati yanba'u. ó gbó tí wọ́n èkú ni. fàdárìù ilà yaumil qiyamati yanba'u. ara ọmọ lójó kó yìí ẹ wọ́n jẹ́ wọ́n ti ń gbó nípa ẹ̀ wọ́n yé gbódì sí wọ́n sì ń yọ kẹ́hìn lọ tiẹ̀ ni. ó lè wo sùnsùn kó kìtò lótòló mọ́lẹ̀ alẹ́ gbé fáfá làgbẹ́já àfi jí yẹn ni. kí ló kàn. o mo fẹ́ rẹ̀ ní fún ima ipò tìjọ kó wọn àdó wọlé òjò. now ìtì gbàrọ̀ bá ká ní ma dàgbà létí. bẹ́ẹ̀ ni àrùn sísì lọ́rọ̀ ẹ̀. máa gbọ́ Now. yọ dàgbà létí ọ àfàsàn ní pọ̀mọ̀ tiẹ̀ òde tẹ́ mo bọ̀ wá lọ́dọ̀ mi ọ̀tún lámà ní ìmọ̀ tiẹ̀ ní kankan lọ́wọ́ báyìí ọlọ́run ó sè é. lọ́wọ́ bọ̀ láṣìírí ẹ tó lọ́wọ́ ní kankan ló ń jẹ ta ẹja débẹ̀ láàyè la Yọba gbé ẹ wà á owó rí ta. ara ọlọ́njọ́ máa dá Insha Allah. ẹ rí ara ọlọ́njọ́ máa rí dá. ìdálikálíbùlá yòòdìkà. ọba àdìgún wọn lè ṣe méjì nípa arówó ọmọlé òjò ọba lóhùn olówó ẹ má dá lóhùn àwọn kìnìún wò tí gbé wá fún ni o ọlọ́run kìnìún kan tí ma gbówó wá fún ọlọ́run kìnìún kan tí ma gbówó wá fún. ìdánábà ìhì. bí a ti ń gbó nípa rẹ sóní ọmọ rìn díẹ̀ ìdánábà ìhì. sẹ́wùlì kò lóbì báwọn já bá ń gbólé bàbá rẹ jọ́ máa gbó lọ fàdárìù. fi wọ́n lẹ̀ ilà yaumil qiyamati yanba'u. báwọn ajá àdúgbò yìí bá ń gbó jọ́ máa gbó lọ fi wọ́n lẹ̀ fàdárìù. fi wọ́n lẹ̀ jẹ́ máa gbó fàdárìù. àwọn ajá àfa àtàwọn gbó jẹ́ máa gbó fàdárìù. àwọn ajá ọkùnrin tí máa ń gbó jẹ́ máa gbó fàdárìù. àwọn ajá obìnrin tí máa ń gbó jẹ́ máa gbó fàdárìù. fi wọ́n lẹ̀ ilà yaumil qiyamati yanba'u. polujali kìyàmọ̀ ni wọ́n fàdárìù ilà yaumil qiyamati yanba'u. ọlọ́run jẹ́ ọkọ jọkọ. kó kọ bí àkùkọ alẹ́ kọ́ lọ́hùn jẹ́ ọkọ kó kọ bí àkùkọ ẹni bá ní ìlànà yé kábùrú ọ̀sẹ̀ o ọlọ́run jẹ́ ọkọ jọ́kọ bí àkùkọ àmì ọlọ́run jẹ́ ọkọ jọ́kọ bí àkùkọ ọlọ́run jẹ́ ọkọ jọ́kọ bí àkùkọ ẹni bá ní ìlànà ẹ̀ kábùrú ọ̀sẹ̀ o ọlọ́run jẹ́ ọkọ jọ́kọ bí àkùkọ àmì ọlọ́run jẹ́ ọgbẹ́ kọ́gbẹ́ kọgbẹ́ bí ẹkùn fún kọ́gbẹ́ kọ́gbẹ́ ọlọ́run jẹ́ ọgbẹ́ yorùbá ọgbẹ́ bí ẹkùn fún ẹni bá ní ìlànìyàn ẹ̀ka burú ọ̀sẹ̀ o ọlọ́run jẹ́ ọgbẹ́ ọgbẹ́ bí ẹkùn fún àmì ọlọ́run jọ̀gbẹ́ o jọ̀gbẹ́ bí àgùn fún ọlọ́run jọ̀gbẹ́ jọ̀gbẹ́ bí àgùn fún ẹni bá ní ìlànà ìyàn wẹ́gà bìrì ẹsẹ̀ ọlọ́run jọ̀gbẹ́ jọ̀gbẹ́ bí àgùn. èmi ni mo bí wàláhì èmi ni mo bí bàbá lọ́bẹ̀ èmi ni mo bí wàláhì èmi ni mo bí bọ́mẹ́ ní bá dára àbí ìṣèjára ní. ọjọ́ tí lọ ọmọ mi kọ́ wàláhì mi ọmọ tí ń fàgbọ́ ọmọ mi kọ́ wàláhì mi ọmọ rí olórí kú ọmọ tá èèyàn ègbè fún ọmọ tí ń fàgbọ́ ọmọ tí ń mutí ọmọ jàgídí àgàn ọmọ àdá ọ̀bẹ ọmọ létí ìbọn ọmọ mi kọ́. ọmọ agbẹ́wìrì ọmọ mi kọ́. ọmọ tí dá lérú ọmọ mi ọmọ kọ́. tí dá lúrú ọmọ mi kọ́. rédèrèdè. ọmọ mi ọmọ kọ́.
mi kọ́. ó dáná Ìyá mi ni wàláhí òun ló bí mi. Ìyá dáadáa. ìyá mi ní Wàláhí òun ló bí mi. Olóríire ìyá táyé sọ̀dọ̀ fún. Ìyá mi ni ọjọ́ ti lọ ìyá mi kọ́. Wàláhí mi ò máa rí. ìyá ti ń ṣe pé Ìyá mi kọ́ wàláhí mi. Olórí bú ìyá táyé ṣègbè fún. Ìyá mi kọ́. ìyá jẹ Ìyá mi kọ́. gidi lọ́sàn-án Ìyá mi bá dalẹ̀ ọ̀dẹ́yẹ. Ìyá mi ìyá kọ́. túlé túlé Ìyá mi yóò tún gbàgede. Ìyá mi ìyá kọ́. múnafíkì Ìyá mi ìyá kọ́. aláròkà Ìyá mi kọ́. oníbàjẹ́ Ìyá mi kọ́. Gbogbo ẹlẹ́pẹ́. Ìyá mi kọ́. pẹ́lẹ́pẹ́ olórí fún ìyá dára ṣẹ̀ṣẹ̀ fún ìyá mi kọ́ o. Allahu akbar. Afawa Muhyil Qulubi. Ọ̀kan náà àwọn ọmọ wa tí máa ń kọrin ẹ̀sìn. Sayyida Aishatu Alake Pèmí Pèmísírè. síre. Òun lọ sáwá bá mi ń jòkó mo jòkó ń bẹ̀ wọ́n. Ọlẹ́yin lòun ṣe késẹ́ẹ̀tì yìí fún. Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ ni. Ọwá fìràn mi. Tọ́. Ọwá lọ́dà mo gbọ́. No problem. Afawa Muhyil Qulubi. Àbá ti ń jáde Mo wá ní bọ̀. pẹ̀lú gu Ọlọ́run ó sì rí kí bàbá ó dùn ọ́nú lérí rẹ̀. Pẹ̀lú òkú Ọlọ́run. Kí ni kí n sọ ń Kí parí ni ká sa? sọ fún un? Wọ́n lẹ́sẹ̀ àwọn èèyàn wọ́n lẹ́sẹ̀ máa dùnrún wọn nú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n pọ̀. Ná wàá fà wá ní ná wọ́n làwọn ó fún ọ ní a sum of 50,000 solid naira. Ná ni pèmí síre o. Ná. Ná Tọ̀. kódé èmi náà ní ìbọn gbà nísìn Ọya. ẹ sì transfer sí nísìn wọn lọ mọ ká tìrẹ wá. Ọya drop account ẹ̀. Bàbá èmi ọ̀ wá bí àkáǹtì ibùdókè Rí kìnìún. nǹkan. Sẹ́sọ̀ pé ló ń lò. Ara wọn ìbalẹ̀ yìí náà ni Ọlọ́run sọ àlékún àlùbáríkà fún ẹ. Àfàwà Muhyil Qulubi wọn làwọn fún ọ ní 50,000 ná àmì èmi fẹ́ kó jù bẹ́ẹ̀ lọ. Tọ̀. Ọya. Yẹ́n má dá sí èmi fẹ́ kó bàbá mo fẹ́ kẹ́ ẹ pàdé lónìí ni. Ẹ pàdé. Èmi ò gbá yunki ètèmi lè mi ń sọ̀rọ̀ báyìí. Bá mi ní sọ̀rọ̀ lọ́wọ́ òun. Mi ò gbọ́dọ̀ wọn fẹ́ máa ti wọn fẹ́ mọ̀rọ̀ òun rárá. Rárá. Mo fẹ́ kẹ́ ẹ bá ń pàdé fún. Ẹ pàdé fún. Olùlọ́run mi ń sẹ́. Sọ ibú. Ẹ dákun tó rọ lọ́hùn. Gbogbo àwọn tó bá kù náà Ọlọ́run ti gbé àwọn náà pa aláwo rí ọ̀pàdé wọn yọ pé ọ̀pàdé aláwo rí bẹ́ẹ̀. Yóò gbé pàdé òun Bàbá lé. mo fẹ́ kẹ́ ẹ bá ń pàdé fún. Ẹ pàdé fún lọ́ọ̀kan. Ẹ bójú kò bẹ́ẹ̀. So ti rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. 100,000 naira. Insha Allah. Bàbá kọ́dún yìí kí oṣù yìí ó tó fẹnu kó tó tẹnu bí po. Bẹ́ẹ̀ ni. Akaramakala kóṣù yìí ó tó tẹnu bí po Ọlọ́run fi sọ 100 million fún yín padà. Amiina. Ọ̀nà tí ń gbàgbé wa tẹnìkan mọ̀ ọ́n ní ẹ̀dùn gbàgbé wa wàláhì ìgbàgbọ́ mi débẹ̀. Bẹ́ẹ̀ ni baba. Al-Fataha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Àmín. Ajá bàbá bá ti lè jókòó tẹ̀lé wọn lọ. Àbáwá sọ ìwù lóga ẹ wá pa àwọn aláwọ̀ dùn mẹ́ta. Kamalil hidayati muftil wari. مفtil wari. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد الله عليه وسلم. نور الدارين وروح الكونين ووارث الثقلين صلى الله عليه وسلم. وعلى آله حق قدره ومقداره العظيم. أمون. Adá ọpẹ́ fún Ọlọ́run. الحمد لله. A fún Ànábì tó lẹ́yìn ní ẹ̀yìn. صلى الله عليه وسلم. A dúpẹ́ fún gbogbo àwọn àfáà wa. A dúpẹ́ fún àwọn òbí wa. A dúpẹ́ fún gbogbo aládùúgbò tìyányán. Bàbá wa àgbà Mufasiru fún gbogbo Ìlọrin ẹ̀ ní bínú. Shehu, shehu, shehu. Àrífín tá a ṣe sí yín lénìí, àrífín ipe ọmọ yín là ń ṣe náà ni. Insha Allah. Ẹ̀yin ó dúró ní dúró bàbá wa Sanusewu. Hayyarakum Allah.
owó tí ń bẹ ń bẹ ẹlòmíràn máa nàgà pé èlò ní àwa ń bẹ ń bẹ bọ̀ bá fẹ́ máa lè bá Sanusi wo béèrè. Allahu yashkurukum. Allahu yansurukum. Ọlọ́run ò ní fi ilẹ̀ láéláé o. Allahu yamna'ukum izza wa ridwana. Ọ̀dà torí àwọn tí wọ́n mọ support. Yadakumullah. Bàbá Sanusi owó 20,000. Allahu akbar. Ó sì pọ́lọ̀ tó bí fọ́ wa. Ìmáàmù Ẹlẹ́tù àfa wa àwọn náà dùn ó ń kó rẹ̀ torí àwọn tí wọ́n mọ support ní kí kálukú lè máa tí ó mú wa torí máa sọ fẹ́ lómi láàyè yìí lónìí pé ajé kọ́ gbà kọ́ máa mówó rẹ̀ lọ. Bẹ́ẹ̀ni náà bá dòde olóde mi tí n bá ní wáyìn ní wá tí n bá ti wá mo ti gbà pé mo wá ni. Insha Allah. So ẹni òun náà bá ní wá kọ́fẹ̀ kan mọ́ wá náà ń bẹ́ẹ̀ ọba wá ká mọ̀ pé ọ̀wà kí lọ́wọ́ àwa tó jòkó sì kalẹ̀ fún. Allahu yashkurukum. Bàbá ibi kéwúlẹ̀. Yadakumullah. Bàbá wa àgbà Ìmáàmù Ẹlẹ́tù 20,000 naira. Allahu akbar. Àfa wa àgbà Ayala 20,000 naira. Allah. Ọyá bàbá àgbà Lámúrúkọ ẹ má bọ̀ ní ìbátẹ̀ gbogbo èèyàn yín gbowó tí ọpẹ́ òun lọ́lọ́run oníjọ́ bàjẹ́ ní àárín àwọn àti Sanusi nù àárín wọn lè yíwọ̀n wà tí tèmi lèmi fẹ́ gbà lọ́wọ́ wọn nínú gbogbo ọ̀rẹ́ tí mo rí láyé bàbá yìí mo fi ó kọ Ọlọ́run téèyàn pè jẹ́ ìrọ́búra ráìsì àpò àwọn ọmọ rà yàtọ̀ sí pé wọ́n tún wá ra ráìsì àpò wọ́n sàwọn kinní kan tì ní sọ fẹ́ nìkan kan àárín èmi àti wọn àtọ́lọ́run lọ́wà. Allahu akbar. ìpè ìnáwó pé mo rí ọ̀rẹ́ lérí mọ́lúdì tí mo ṣe yìí bàbá àgbà Lámúrúkọ Ọlọ́run oníjó burú fún yín o. Amiina. ọ̀rẹ́ gidi ni mo tó ti yàn lásìkò sọ̀rọ̀. Bàbá àgbà Lámúrúkọ ẹ láìkì kan sáàmù àwọn kankan. Bàbá àgbà Lámúrúkọ wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta àwọn fẹ́ ṣe ń 6,000 torí pé ọjọ́ mẹ́ta tọ́lọ̀ náà ọjọ́ mẹ́fà náà lọ́lọ́ ní ìdáyé àtàlùkìyámà. Allah. Àwọn ṣe ń 6,000. Allahu akbar.